Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò gbogbo ọmọ Yorùbá ọdẹ òdùnbí ṣàlàáfíà làbá gbogbo lé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ní ọ̀nà àbáyọ Yorùbá nation ló lè ṣe Yorùbá nation náà sì ni o oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú yẹn ọmọ Yorùbá kan tẹ̀ ti wà tó yẹ pé wọ́n tẹ̀ ti gbé sórí wípé tí bóyá àwọn ọmọ Yorùbá wọ́n ń gbádùn àbí àwọn ọmọ ìlú ń gbádùn wọn ò gbádùn nǹkan tó ṣàjẹ àwọn lógún ni wípé káwọn ṣàjẹ ipò gómìnà kan wà ní ipò kan kan ṣàmà jẹ owó ní títà wọn kò sí kan tó kàn wọ́n nípa Yorùbá nation kò sí wàhálà àtòyìn ti kò sí nǹkan táwa máa sọ fún yín nìyẹn o gbogbo àwa ọmọ Yorùbá tòótọ́ a máa sọ fún yín pé àtòyìn ti àwọn ọmọ Yorùbá kan ti wà ńlẹ̀ tó jẹ́ wípé kò tẹ̀ sí kan tó kàn wọ́n pẹ̀lú Yorùbá nation wọn Nàìjíríà yẹn ṣá òun ni tiwọn kò sí wàhálà lórí ìròyìn tó dé bá wa lákòókò ọ̀wọ̀ yìí Eleyi lágbára láìpẹ́ ilẹ̀ máa gbọ́ awuyewuye tó ń ṣẹlẹ̀ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí gbogbo yín mọ̀ sí gómìnà Adeleke tá à ń gbọ́ awuyewuye pé bàbá fẹ́ sá kúrò ní PDP wọ́n fẹ́ sá wọ APC àwọn èèyàn gbogbo yín náà lè mọ ìdí náà tí wọ́n máa ṣe fẹ́ sá kúrò gbogbo àná la mọ̀ wípé wọ́n second term tí ó ń bọ̀ election tó ń bọ̀ yìí position governorship yẹn wọ́n fẹ́ rí i pé àwọn tún dì í mú dáadáa nítorí wọ́n ti ń rí i pé ó dàbí PDP yìí lọ́ọ̀kì gan làwọn fi wọlé ṣùgbọ́n táwọn bá lè wọ APC ó dàbò máa dára gan kẹtó mọ̀kan tó ṣẹlẹ̀ wọ́n ti ń ran ọmọ wọn Davido wọ́n ti ràn lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo àná la rí bó ṣe ń ṣẹlẹ̀ online ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ní èèyàn kan tó jáde ẹnjìníà yìí jáde àwọn èèyàn máa ní èwo tún ní ẹnjìníà kí ló ń wá ká ẹnjìníà yìí jáde ó pariwo síta pé kí bàbá Tinubu kí wọ́n má gbọ́ nǹkan tí àwọn ẹbí Adeleke kan má tẹ́tí sí wọn pé ajẹnirun ni wọ́n o pé kí bàbá Tinubu ya tètè mọ nǹkan tó ń ṣe o pẹ̀lú irú àwọn èèyàn báyìí ẹni tó jáde tán tó sọ ọ̀rọ̀ yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí ẹnjìníà Ayọ̀wọlé ó ṣe ìkìlọ̀ ńlá pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé gbogbo bí àwọn ẹbí Adeleke tán fi wọ́n ń bá yín lẹ́yọ kọ̀ọ̀kan ìtàn wá ń kí yín irọ́ ni o wọ́n wá bọ́ ṣe máa wọ́ ìjọba yín mọ́lẹ̀ ni o tọ́ máa dẹ̀ gba ipò mọ́ yín lọ́wọ́ ẹnjìníà yìí ó jáde ó sọ oríṣiríṣi pé àwọn ẹbí Adeleke kò ń ṣe ẹbí gidi tó yẹ pé wọ́n gbọ́dọ̀ rí mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ yìí àwa ní pé ta lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí gan-an níbo lẹ́yìn ìlú wo lẹ́yìn ń jà fún kábíyèsí Elédùmarè àfikọ́ lọ́n ń ṣàánú wa don't trust the Adeleke's family nǹkan tó sọ jáde nìyẹn yes they will dethrone you engineer Ayọ̀wọlé wants Tinubu over recent visit tẹ́yìn náà bá rí ẹ máa rí pé Davido àti bàbá ẹ̀ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n lọ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láìpẹ́ àwòrán ẹ̀ náà lẹ̀ ń rí lọ́wọ́ yìí gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ wọ́n ní former governorship candidate òun ni ẹni tó ń sọ̀rọ̀ yìí o ó ti wá yé yín báyìí yes a former governorship candidate of the People's Redemption Party PRP ilé náà lágbára àwọn kan máa láwọn tí gbọ́ orúkọ party rí PRP náà ni former governorship candidate of the People's Redemption Party PRP in Osun State engineer Busuyi Ayọ̀wọlé has issued a strong warning to the President Bola Ahmed Tinubu to stay clear of the Adeleke's political
dynasty. This is coming in the wake of a recent private meeting between President Bola Ahmed Tinubu and the Osun State Governor Ademola Adeleke alongside his nephew Afrobeat star Davido, David Adeleke nìyẹn, tí gbogbo yín mọ̀ sí Davido, and then his brother Dr. Deji Adeleke, baba Davido nìyẹn. Meanwhile, Ayowole, a US trained mechanical engineer and the People's Redemption Party flag bearer during the 2022 gubernatorial election, alleged that the meeting was part of a calculated attempt by the Adeleke family to gain political leverage ahead of the 2026 Osun gubernatorial election. So àwọn èèyàn wá jáde pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣé bó ṣe kó máa rí ní ṣe bí politics ni kí wá ní tiẹ̀ ń bẹ̀ àbí when then after then and so nǹkan táwọn èèyàn sọ ni pé kí ló wá dé tí wọ́n fi wá ń jáde ń sìn, ṣé torí pé ìgbà tí wọ́n contest win wá ní pé káwọn tán dẹ̀ ti win ní sìn nǹkan má tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ilé ayé wọn àbí kí ni tiẹ̀ oríṣiríṣi làwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Lọ́wọ́ báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá jáde pé àwọn Adeleke gan fúnra wọn ẹ̀kọ́ tí à ń jà fúnra yín ṣá, gbogbo yín gan ẹ̀kọ́ ń ṣe bó ṣe wù yín, gbogbo ọdún mẹ́rin tẹ́ ń lò lọ yìí kí lẹ ti gbé ṣe, ibi tá a wá ń lọ rèé o. Àwọn èèyàn ti jáde kẹ́ àwọn Adeleke ọ̀hún gan gbogbo àwọn gómìnà kí ló wọ́n gbé ṣe náà, gbogbo ẹ̀ náà àpò yín náà lẹ̀ ń jà fún. Àwọn ọmọ Ọ̀ṣun wọ́n ti jáde tán o, wọ́n ní kí nìkan náà tí wọ́n gbé ṣe, gbogbo ẹ̀ náà wọ́n ń já àwọn èèyàn gbé lọ́tún, wọ́n ń já àwọn èèyàn gbé lósì ni. Ṣé ojú gbogbo ìgbà náà lè fẹ́ fi máa dúró de ààrẹ kí ààrẹ máa dáàbò bo àwọn ọmọ ìlú, gbogbo àwọn àyíká yín gan ṣe kankan lórí ẹ̀ àbí oríṣiríṣi làwọn èèyàn ti sọ ṣá. Ṣùgbọ́n nǹkan táwa ṣàmọ̀ ni wípé gbogbo àwọn ọmọ Yorùbá kankan wọ́n yìí wà tí wọ́n yìí ń pariwo wọn Nàìjíríà, kò tẹ̀ sí nǹkan tó kàn pẹ̀lú Yorùbá nation tí àwa ń pariwo. Lọ́wọ́ yìí àwa ti sọ pé káwọn ọmọ Yorùbá tòótọ́ tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ má dìbò fún gbogbo wọn, kan náà ní gbogbo wọn, nítorí tí wọ́n bá débẹ̀ gan àpò wọn náà ni wọ́n máa jà fún gbẹ̀yìn. Àbí kí lẹ ní mo sọ, wàhálà tí gbogbo wọn nìyẹn. Ọmọ Yorùbá àwa ti wí o àti sọ tiwa pé Yorùbá nation ni àwa ń jà fún, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Tí wọ́n bá rí àwọn tó bá máa dìbò fún wọn, ṣé àwọn gan ṣé wọ́n ní mọ̀ wípé àwọn ọmọ Yorùbá àṣeré ara nǹkan tá à ń sọ rèé. Tó wá rí pé kò sí anybody tó jáde fún wọn tó wá dìbò, káwọn tí wọ́n ń jẹ̀yà ní òkè ọya lọ́hùn, àwọn bíi ti Biafra táwọn náà tí wọn bá jáde wá dìbò, títí táwọn ilẹ̀ Haúsá náà tí wọn bá jáde kán wá dìbò, tán bá ti wá rí pé ó dàbí pé àwọn arábí yìí wọ́n serious lórí pé ká gba orílẹ̀-èdè wa, ẹ máa rí pé àtúnṣe á wà. Ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ, àwọn tó máa dìbò náà wọ́n ti wà ńlẹ̀, wọ́n á tún dìbò náà ni lẹ́yìn tó wá ti fún wọn ní àǹkárá, tó wá ti fún wọn ní sẹ̀mó, tó wá ti fún wọn ní àpò gàrí, tán máa ní pé kí àwọn ìdílé bíi 30 ìdílé kí wọ́n lọ pín àpò gàrí yẹn, tán bá ti lè fún wọn gbogbo yẹn. Ẹ̀yin ọmọ Yorùbá àfi k'Ọlọ́run ń ṣàánú wa ni, tán bá ti lè rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo wọn máa dìbò ni. Ìdí táwa fi ń pariwo pé tí a bá fi ìmọ̀ ṣọ̀kan lórí Yorùbá nation yìí, táwọn kan tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní tán ti ń bára wọn jà pé kí àwọn kan má súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nítorí tán bá súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ba ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́, táwọn kan tẹ̀ ń jà fún àpò ara wọn. Gbogbo àwọn tó ń jà yìí náà àwọn ọmọ Yorùbá náà ni wọ́n tó ń bára wọn jà. Àfi k'Elédùmarè gbà wá. Yorùbá nation ni àwa ń jà fún, Yorùbá nation ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o, bó ti ṣe rí gẹ́lẹ́ rèé, ní rí jù báyìí lọ lórí eléyìí ẹ̀yin èèyàn wa. Àwọn máa bẹ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnà wò, ẹni tó bá ní amábọ̀là ní débá, kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.